Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe o, ṣé àlàáfíà ni ẹ wá, ṣe dáadáa la bá yín. Gist tèmi wọ́n ní wàhálà ṣẹlẹ̀ nínú palace o láàrin olórí Ronke àti Mariam o. Ẹ̀yin náà mọ̀ wípé ní orí pé kábíyèsí wọ́n fẹ́ gbé àwọn designer wọn fún èèyàn òun ni wọ́n scatter palace sí o. Ẹ̀yin náà mọ̀ pé olórí Ronke òun ni àdìrẹ tó founder of àdìrẹ fashion week òun dẹ̀ ni ó ti ń ṣe àwọn nǹkan kan fún kábíyèsí ní ìgbà kan rí. Ẹ̀yin èèyàn lé nítorí pé àǹtí wa olórí Ronke wọ́n ń ṣe àdìrẹ wọ́n dẹ̀ ti wá fi àdìrẹ wọ́n ti fi wọnú ayé kábíyèsí nísìn tó ti yé yín. Ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí wọn ò mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ibi tó máa já sí ni wọn ò mọ̀ pé àǹtí wa wọ́n máa fi àdìrẹ di olórí. Ní ìsìn táǹtí wa dẹ̀ ti fi àdìrẹ di olórí, ẹni tó ní ọkọ ẹ̀ á ṣàgbà ọkọ padà lọ́wọ́ wọn nígbà tí wọ́n dẹ̀ ti parí ìjà. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí. Tó bá jẹ́ ìgbà tí kọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi ọmọ yín Máṣọ́lá, mo kí yín káàbọ̀ sí orí Máṣọ́lá Gist TV. Ṣé àlàáfíà ni ìwà gbogbo lé ń kọ́? A máa ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà wa. Ẹ̀yin ará alé à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹni tí ò bá ti subscribe ẹ subscribe o, so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ní ìgbà tí Queen Naomi tí wọ́n fẹ́ kábíyèsí, Queen Naomi take over, àwọn ni wọ́n design gbogbo àwọn aṣọ tí kábíyèsí ń wọ̀ nítorí pé white òun ni kábíyèsí máa ń wọ̀ all the time. Bí a ṣe gbọ́ o, wọ́n ní gbogbo ìgbà tí kábíyèsí ń jáde ni wọ́n máa ń change aṣọ o. Ipe kì í ṣe the same aṣọ ni wọ́n máa ń wọ̀ o. Ipe new one ni wọ́n máa ń wọ̀. Ipe nínú yàrá kábíyèsí pé gbogbo yàrá kábíyèsí báyìí ó full of costume ni. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist yìí lọ. Wọ́n ní ìgbà yẹn Queen Naomi ló máa ń bá wọn ra gbogbo àwọn cotton. Wọ́n ní 100% cotton ni kábíyèsí máa ń wọ̀. Wọ́n ní Queen Naomi ní designer tó máa ń bá wọn ra gbogbo ẹ̀. Ìpè bí Queen Naomi ṣe kúrò nínú palace báyìí ni àwọn ọ̀tá yìí ni wọ́n fáyà ẹni tí ó jẹ́ designer kábíyèsí tó ń bá wọn ra gbogbo cotton yìí nítorí pé wọ́n fẹ́ penetrate wọ inú ayé kábíyèsí. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan tó easy o. Wọ́n ní bí wọ́n ṣe make sure pé wọ́n fire designer yẹn nìyẹn tí Ronke to take over. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ máa gbọ́ gbogbo gist lọ. Bí a ṣe gbọ́ o, wọ́n ní bí Ronke ṣe gbé ẹni tó máa design aṣọ kábíyèsí wá sínú palace nìyẹn. Wọ́n ní òun dẹ̀ ni ó take over budget yẹn. Wọ́n nítorí huge budget ni budget ẹni tó ń design aṣọ kábíyèsí. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ kì í sí ẹsẹ̀ ràgó. Ẹ jẹ́ ká jọ máa gbọ́. Olórí Ronke take over. Òun ló wá ń take over o, ló ń ṣe kùrùkẹrẹ lórí designer aṣọ kábíyèsí. Wọ́n ní bí olórí Ronke ṣe designer yẹn nìyẹn tó ń design gbogbo àwọn fabrics kábíyèsí lọ́tún lósì. Wọ́n ní ọjọ́ kan báyìí wọ́n ní ìyàwó kan jí ni. Ẹ mọ̀ ìyàwó tá à ń sọ ìyàwó hem. Wọ́n ní bó ṣe jí báyìí wọ́n ní ṣe ló dàbí ìgbà tó jí lójú oorun. Wọ́n ní bó ṣe fáyà designer kábíyèsí nìyẹn tó ń design aṣọ kábíyèsí. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára. Wọ́n ní bó ṣe fáyà designer yẹn nìyẹn o. Wọ́n ló wá lọ mú ẹlòmíì wá kó wá máa ṣiṣẹ́ yẹn lọ. Wọ́n ní ẹni yìí wọ́n ní designer ní Lagos. Wọ́n ló máa ń design gbogbo àwọn aṣọ senators àti gbogbo àwọn governors yẹn. Wọ́n ní ìgbà tí olórí Ronke tó dé sí ibi factory ẹ̀ lórí pé designer kò wá mọ́. Wọ́n ló wá ń wòó pé kí ló ṣẹlẹ̀ tí designer ò wá, torí ọjọ́ 5 ló máa ń wá láàrin ọ̀sẹ̀ kan láti wá ṣe aṣọ kábíyèsí. Wọ́n ló wá ń bèrè lọ́wọ́ àwọn tọ́jọ́ ń ṣe pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní Mariam ti fáyà ọkùnrin yìí pé kò wá sí ibi iṣẹ́ mọ́. Wọ́n ní bí olórí Ronke ṣe
gbé gbóná nìyẹn pé báwo ni Mariam á ṣe fàyà ẹni tí ó ń design aṣọ Kábíyèsí tó dẹ̀ mọ̀ pé Kábíyèsí máa wọ aṣọ tuntun. Wọ́n ní bí Olórí Ronke ṣe béèrè máa yẹn náà ní máa yẹn ti lọ sí Kwara padà. Wọ́n ní náà wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ìgbà tí Mariam fàyà kí ló dé tí wọn ò pè, kí ló dé tí ò sọ fóun nǹkan kan. Wọ́n ní Mariam ó kọ́ ṣàdédé gbẹ́lòmíì wá ní pé ẹlòmíì yẹn ló máa ṣe aṣọ Kábíyèsí. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé ìtúlágbára. Wọ́n nígbà tí Olórí Ronke ní kò lọ fẹjọ́ ẹ̀sùn Kábíyèsí òun gan ti wà ní inú kéèsì bíìdì ilẹ̀kẹ̀ Kábíyèsí tó sọnù tẹ́lẹ̀. Kábíyèsí ò fẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ̀ torí Kábíyèsí ti sọ pé àwọn ò lè trust ẹ̀ mọ́ pé àwọn ò dẹ̀ lè jọ gbé. So right now wọ́n ní ó lọ bá Mariam bó ṣe bẹ̀rẹ̀ wàhálà nìyẹn tí wọ́n bẹ̀rẹ̀ ariwo tí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo léra wọn lórí. Ẹ̀yin èèyàn lé ẹ wo Ọlọ́run Queen Naomi ní agbára o lórí ọ̀rọ̀ àwọn olórí yìí kì í ṣe nǹkan kékeré. Wọ́n ní Mariam ní design tí ó ń ṣe fún Kábíyèsí kò dáa pé Ronke ò mọ fashion pé design tí ò dáa ló ń ṣe fún Kábíyèsí ayọ̀ tí Kábíyèsí ń wọ̀ kò ní mínì. Wọ́n ní Mariam bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ rádaràda lẹ́nu àwọn méjèèjì kò sí ètò gbádùn náà àwọn méjèèjì. Ẹni tó lọ́kọ á máa ṣe design aṣọ ọkọ ẹ̀ tó bá wọnú palace padà gbogbo ètò ẹ̀ ń ṣe yẹn ojú kòkòrò olóògbé yín débẹ̀ tẹ́ fi ń ṣe design fún Kábíyèsí. Even nǹkan ìwọ Olórí Ronke ṣẹ́wọ̀ ló ń ṣe design náà tẹ́lẹ̀ ní ṣé bí Queen Naomi ló ń ṣe ó mú ẹni tí ó ń bá Kábíyèsí ṣe Queen Naomi nǹkan tó mú ẹ tó fi fáyà designer tó ń ṣe aṣọ fún Queen Naomi tẹ́lẹ̀ nǹkan yẹn náà ló máa mú designer yẹn náà padà wá sínú palace. Ẹ̀yin èèyàn játijàti gist ta gbọ́ níta ní ká mú wá fún yín etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba òkè òkè ní ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.